Olùkọ́, I want to come and go and wee in the outside of the toilet. Pàò ni mo gbọ́ rúlà lórí mi. Correct yourself. Olùkọ́ mi wí. Èwo ń wàhálà lórí èdè lédè. Mo yá pariwo mo fẹ́ lọ rè tọ̀. Pàò, mo tún gbọ́ rúlà lórí mi. Don't speak vernacular. Ẹ̀yin mọ̀lẹ́mọ̀ vanilla yín ti ń bẹ́nu kúlà o. Mo yá kígbe àwọn tó wíwì. Lolùkọ́ mi bá tó kùn lọ́rùn mi lónìí mọ̀ lọ. Gbogbo tọ́ ẹnu wá gbẹ tán lórí èdè elédè. Gbogbo ara wa kún fàpá ẹgbàá nítorí àìlè sọ. I was more than flabbergasted when she exposed her disappointment over the assignment. Can you believe that? Wàhálà, kí n má ṣe mistake sọ, can I have your Snapchat account? Ẹ̀rín rẹ̀ lẹ́nu gbogbo ará àdúgbò, wọ́n lédè ni mo fi ń ṣe èbó. Mo bẹ̀rẹ̀ sí ní bínú sóyìnbó, tó fi ìlú rẹ̀ lẹ̀ láti wá kọ́ mi lédè tirẹ̀. Òun ló kókó mi sí gbogbo yọ́yọ́ yìí. But little did I know the English language is more of a blessing than a disease. Ọ̀pọ̀lọpọ̀ òyìnbó, èmi gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà gan ti pọ̀ kẹ́míkà èdè pọ̀, mo ti yọ pidgin language tèmi gan jáde nínú òyìnbó ọ̀hún. Àǹfààní wá ń bẹ fún mi láti mọ̀ communicate pẹ̀lú ọmọ Nàìjíríà ẹgbẹ́ mi tí ò mèdè tèmi gangan sọ. Imagine a country with more than 300 languages without a lingua franca. Ó wrong now. Ibi ìṣòro wá wà ní kíwọ́ tó ọjọ́ mọ̀ ìlú mi wá mọ̀ sọ fún mi wípé mò ń tààbọ̀ bí n bá ṣèlè Gẹ̀ẹ́sì ọ̀hún. Kàkà kí n wí fún ọ wípé your keys fell out of your pocket. Bí n bá sọ fún ọ pé sorry o, you drop something, worowóró, fall your pocket, ó wá bú sẹ́rìn, Ọlọ́run bá ń yọ gbogbo eyín rẹ̀ dànù. Ó yẹ kó gbé mi sókè kó ṣe sàdánkátà fún mi ni, kó gbé mi ní kọ́ńkọ́ lọ́rùn torí champion ni mí. English mi ní intonation nínú, bá ń fi ilẹ̀ bẹ́ẹ̀. English mi ò correct, ó ṣeun. Oh my God, you should have used the past tense and not the present tense in your statement because the first person pronoun indicates. Ẹ dákun torí Ọlọ́run ẹ fi mí lẹ̀ kẹ́yìn yín má bàa wọ́ bọ́lẹ̀ kí lẹ́yìn indicate ẹ fèmí ilẹ̀ mọ́ lọ lọ́pọ̀lọpọ̀. Bí n bá bọ́ sọ̀rọ̀ lédè tí èsì tilẹ̀ bàbá mi, mistake inú rẹ̀ kọ́ ni mo ní o bá ń yọ. Sórí tí àìdè kọ́ máa èdè kò ilé télọ̀ mi tó bá ti yọ, àbùṣe ti bùṣe. Communication gangan ló ṣe kókó. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú bóyá òyìnbó mi correct àbí ò correct. As long as you understand what I meant, subhana rabbika rabbil izzati amma yasifuna. It shouldn't be about how correct my English is. All that matters is understand what I said. Dákun torí Ọlọ́run, mo crucify mi lórí èdè tí èsì tilẹ̀ bàbá mi.